Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. Kí ni relationship in báwo lẹ ṣe súnmọ́ Mr. Shina Peter? Gbágígbágí ni bí ṣe súnmọ́ ibi iṣẹ́ ọ̀run bóyá súnmọ́ ajé àìta súnmọ́ tí wọ́n fẹ́ràn mo dẹ̀ fẹ́ràn wọn mo ti mọ̀ wọ́n ti pẹ́ gan tí ò ń ṣe ọ̀rọ̀ ogún ọdún wọ́n jẹ́ ti sẹ́mi o wọ́n jẹ́ ti wọ́n jẹ́ onírẹ̀lẹ̀ èèyàn wọ́n máa bá mi ṣe wọ́n á pè mí wọ́n á bá mi sọ̀rọ̀ tí wọ́n bá rí pè mí àwọn náà á pè mí fúnra wọn pé àbúrò kí ló ń ṣẹlẹ̀ àwa dẹ̀kẹ̀rẹ̀ mo fẹ́ lè sọ pé bí a torí irú àwọn àti àwọn irú àkàndá èèyàn tó kù àwọn ẹni oríṣà dá tó kù bẹ́ẹ̀ tẹ́yìn èèyàn ń pè lóríṣà ẹni oríṣà dá ni people of exemplary life tí Ọlọ́run dìídì dúró tì lórí tó ń ṣe ká pé aláti máa pọ́n wọn lé ká máa yẹ wọn sí làwa fi dá nǹkan táwọn ń pè ní Afro Heritage Broadcasting and Entertainment Award sílẹ̀ ABIA láti máa pọ́n àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn lé tí wọ́n ti làmìlaka wọ́n ti fi ogún wọn sílẹ̀ náwó náà láti rí pé entertainment industry ní Africa ó gòkè tí wọ́n ń promote àṣà àti ìṣe látara ohun tí wọ́n ń ṣe bóyá wọ́n ń ṣeré sinimá ni àbí orí ìtàgé ni o àbí wọ́n ń ṣe ìwé ìròyìn ni o àwọn oníròyìn ni o àbí wọ́n ń kọrin ni òun la torí ẹ̀ gbé ABIA sílẹ̀ 2016 SSP jẹ́ kan lára àwọn tí àpọ́nlé ta yẹ́ sí ní ìlú Amẹ́ríkà ní Houston inú wọn náà dẹ̀ dùn àdé àwọn akọ̀wé láti máa ṣe bẹ́ẹ̀. Nínú gbogbo orin tó ti kọ èwo lẹ like jù èwo lẹ. mo fẹ́ràn gbogbo ẹni mo fẹ́ràn. Kí ni wish ní 60th birthday tó ń ṣe? kò sí ní bẹ̀lẹ̀ wish wọn ìlọsíwájú nìkan má rè bọ́ kàn má jábọ́ wọn ò ní pín yẹn kàn wọn ò ní yé pín wọn ò ní dààmú bẹ́ẹ̀ ni torí mo fẹ́ gọ́tẹ́mi náà fẹ́ fúnra mẹ́rin nígbà tẹ́mi náà bá gòkè àgbà tí mo débi tí wọ́n ń dé kí tún máa jù wọ́n lọ ní ọrọ̀ ìlera àlàáfíà ìbùkún ayọ̀ àní dààmú báwọn náà ṣe ní dààmú wọn ò ní rógun àsúrépè bẹ́ẹ̀ ló ṣe máa rí fún wọn wọn á lò gba wọn kalẹ́ wọn ò ní dàgbàyà ire bàbá carry on. Thank you so much for watching our videos. And importantly, you need to subscribe because we drop videos almost every day. You have to subscribe. There's exactly everything. Gua TV. Click on it. You see a subscribe button. Click on the subscribe button. That's so. And if you have a big show coming up, any event, you can call us.